A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ìgbìmọ̀ ìdájọ́ National Judicial Council kéde wípé kí wọ́n fi ẹ̀yìn adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun Èso Fálọlá tì ní tipátipá. Wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn bí ó ti yọ̀ǹda fún Ganishi láti gba owó tí iye rẹ̀ lé ní n283 million tako ilé-ìfowópamọ́ Polaris ní ọ̀nà tí kò tọ̀nà. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ìròyìn fún ìgbìmọ̀ ìdájọ́ Adésọjí Oyè ni ó ṣe àpèjúwe bí Fálọlá ṣe rin ìrìn-àjò lọ ìpínlẹ̀ Èkó lọ ṣe àbẹ̀wò sí agbẹjọ́rò ilé-ìfowópamọ́ lórí ọ̀rọ̀ Ganishi, ìgbésẹ̀ tí ó lòdì sófin iṣẹ́. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìgbìmọ̀ ìdájọ́ tí adájọ́ àgbà Olúkáyọ̀dé Aríwóọlá ṣe alága níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gọ́rùn-ún tí ó wáyé ní ọjọ́ 6 àti 7 oṣù Kejìlá ọdún 2023 ni wọ́n ti gbé ìgbésẹ̀ wípé kí adájọ́ ilé-ẹjọ́ gíga Èso Fálọlá lọ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ní tipátipá. Èyí wáyé lẹ́yìn tí wọ́n rí wípé ó jẹ̀bi ẹ̀sùn bí wọ́n ti rọ gómìnà Adémọ́lá Adélékè kí ó fẹ̀yìn rẹ̀ tì ní kíákíá. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbìmọ̀ ìdájọ́ ti jáwé gbélé ẹ̀ fún un kí gómìnà bu ọwọ́ lu ìwé ìfẹ̀yìntì rẹ̀. Bákan náà ni ìgbìmọ̀ yìí kọ̀ láti bu ọwọ́ lu ìgbésẹ̀ ìyọninípò gómìnà tako adájọ́ àgbà Adépéjú Òjó. Wọ́n ní àwọn kò ní ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìpinnu ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àìsí owó àfojúrí tí ń gbòde kan ní àwọn ibì kọ̀ọ̀kan ní agbègbè ilé ìjọba ìlú Àbújá bí ọdún Kérésìmesì ṣe ń súnmọ́lé. Kò dín ní ilé-ìfowópamọ́ 7 ní agbègbè Àyà ìlú Àbújá tí ẹ̀rọ ATM wọn kọ̀ láti pọ owó lánàá. Akọ̀ròyìn tí ó ṣe àbẹ̀wò sí ìdí ATM ní ìrọ̀lẹ́ àná jábọ̀ wípé òun kò rí owó gbà. Ìṣòro yìí sì ti wà báyìí láti bí ọ̀sẹ̀ kan. Bákan náà ni wọ́n ṣàkíyèsí bí àwọn oníṣòwò POS ṣe tò sórí ìlà níwájú ilé-ìfowópamọ́. Ọ̀kan lára àwọn oníṣòwò POS tí ó pe orúkọ ara rẹ̀ ní Samuel kérora wípé ATM kọ̀ láti pọ owó bí ó ti yẹ. Ó ní wọ́n ti fi gbèdéke ìgbà tí owó lè wà nínú rẹ̀ sí i. Samuel tẹ̀síwájú wípé láti ìgbà tí a ti wọ inú oṣù Kejìlá ni ẹ̀rọ ATM ti kọ̀ láti ṣiṣẹ́ bí iṣẹ́. Ó ní ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ọdún Kérésì tó ń bọ̀ lọ́nà ni ó fa ọ̀wọ́ngógó náírà, ṣùgbọ́n ilé-ìfowópamọ́ àgbà CBN nìkan ni ó lè ṣàlàyé ohun tí ó fa sábàbí. Èyí ń wáyé lẹ́yìn tí CBN ṣe ìkéde wípé kí owó náírà àtijọ́ àti tuntun di níná papọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ilé-ẹjọ́ tó ga jùlọ náà dáhùn ẹ̀bẹ̀ ìjọba láti gbé gbèdéke kúrò lórí 200, 500 àti ẹgbẹ̀rún náírà 200, 500 and 1000 naira tí wọ́n fi òpin rẹ̀ sí ọjọ́ 21 oṣù Kejìlá ọdún yìí tẹ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Delta Honorable Sheriff Oborevwori àti Mínísítà fún ètò ẹ̀kọ́ agbẹjọ́rò Kenneth Gbagi ti fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìpapòdà akọ̀wé gbogbogbò àná fún àjọ NUPENG, Olóyè Frank Kókórí tí í ṣe ọmọ bíbí ìlú Òvù ní ìjọba ìbílẹ̀ Ìlà-oòrùn Etíópè, ìpínlẹ̀ Delta jáde láyé láàrin aago 1 òru Ọjọ́bọ̀, ọjọ́ 7 oṣù Kejìlá ọdún 2023 tí ó jẹ́ ọjọ́ ìbí rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé àgbà fún gómìnà àti kọmíṣánná Festus Ahon àti Orúsì Kenneth ni gómìnà àti Gbagi ti bá ẹbí, ará ìlú Òvù àti ará ilẹ̀ Urhobo lápapọ̀ kẹ́dùn ìpapòdà adarí òṣìṣẹ́ àti olóyè nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Gómìnà Oborevwori ṣe àpèjúwe ikú Kókórí gẹ́gẹ́ bí àjálù ńlá, kìí ṣe fún àjọ NUPENG nìkan ṣùgbọ́n fún ìpínlẹ̀ Delta àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, nítorí ó jà fitafita fún ará ìlú. Ó ní Kókórí jẹ́ èèyàn mánigbàgbé tí ó jinlẹ̀ nínú ọgbọ́n àti ọ̀rọ̀ òṣèlú, adarí fún àwọn adarí tí ó sa ipá rẹ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ àti orílẹ̀-èdè fún gbogbo ọjọ́ ayé rẹ̀.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà. Olóògbé yìí jẹ́ ẹni iyì àti ògidì ọmọ fún ìpínlẹ̀ Delta bí ó ti ṣe ìrántí àbẹ̀wò rẹ̀ sí i lórí àkéte àárẹ̀ ní ilé ìwòsàn ìlú Warri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Sanusi Lamido Sanusi ti gba Ààrẹ Bọ́lá Tinubu ní ìmọ̀ràn lórí bí ó ṣe gba ipò mínísítà fún ọ̀rọ̀ epo. Ó ní ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí ó ṣòro fún orílẹ̀-èdè láti mú kí iléeṣẹ́ NNPCL jíyìn bí iṣẹ́ wọn ṣe ń lọ sí. Sanusi sọ eléyìí nínú ọ̀rọ̀ ìyànjú tí ó wáyé lánàá ní ìlú Àbújá níbi ìpàdé àjọ àwọn adarí ilé ìfowópamọ́ lórílẹ̀-èdè. Sanusi tí ó jẹ́ gómìnà CBN láàrin oṣù kẹfà ọdún 2009 sí oṣù kejì ọdún 2014 ni ó ṣe àpèjúwe NNPC gẹ́gẹ́ bí iléeṣẹ́ epo tí ọwọ́ rẹ̀ kò mọ́ jùlọ. Ó bu ẹnu àtẹ́ lu bí NNPCL ṣe kọ̀ láti jíyìn owó tó tó owó sínú àpò ìjọba àpapọ̀ pẹ̀lú wípé ìjọba ti yọ ìrànwọ́ epo. Bákan náà ni Emir àná fún ìpínlẹ̀ Kano tẹnumọ́ ìdí láti jẹ́ kí ọjà pàṣípààrọ̀ dúró déédé nítorí òfin lórí owó láti bí ọdún 7 sẹ́yìn ti kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ní èròǹgbà ààrẹ láti gba ipò mínísítà yìí yóò jẹ́ kí ó ṣòro fún ẹnikẹ́ni láti béèrè ìbéèrè lórí bí nǹkan ṣe ń lọ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Ògùn kéde ẹ̀bùn owó tí iye rẹ̀ jẹ́ 50 mílíọ̀nù náírà (50 million naira) fún ẹnikẹ́ni tí ó bá lè pèsè ìròyìn tí yóò ṣe ìrànlọ́wọ́ fún àti rí àwọn tí ó ṣekú pa adarí owó Táíwò Oyèkánmi. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 29 oṣù kọkànlá ni àwọn agbébọn tí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ agbowórin Bullion Van tí ó gbé owó ìjọba. Ìròyìn jábọ̀ wípé olùṣirò owó fún ìjọba lọ gba owó tí iye rẹ̀ jẹ́ 112 million naira láti ẹ̀ka ilé ìfowópamọ́ Fidelity àti Sterling ní ìlú Abẹ́òkúta. Bí wọ́n ti ń padà bọ̀ sí ọ́fíìsì ní Òkè-Mọ́sàn ni àwọn agbébọn dènà de ọkọ̀ àti owó. Àwọn agbébọn tí wọ́n jẹ́ 5 pẹ̀lú aṣọ ìbòjú ṣíná bolẹ̀ fún olùṣirò bí wọ́n ti yọ sledgehammer jáde fi já ẹnu ọkọ̀ agbowórin tí wọ́n sì jí owó náà sá lọ. Wọ́n gbé Oyèkánmi dìgbàdìgbà re ilé ìwòsàn ìjọba ní Ìjàyè, Abẹ́òkúta níbi tí wọ́n ti kéde wípé ó ti jọ́lọ́run nípè. Bí wọ́n ti ń sin olóògbé yìí ni Gómìnà Dàpọ̀ Abíọ́dún pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n rí i dájú wípé wọ́n ṣe àwárí àwọn aṣekúpani ẹ̀dá wọ̀nyí. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìjàmbá yìí wáyé, ọwọ́ ẹ̀ṣọ́ aláàbò kò tíì tó afurasí kankan. Lánàá ni ìjọba wá kéde bí ó ti gbé 50 mílíọ̀nù kalẹ̀ fún ẹni tí ó bá lè ṣe alamí àwọn aṣekúpani ẹ̀dá wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn New Telegraph tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ṣe àgbéyẹ̀wò rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ lẹ́yìn ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Kogi bí wọ́n ṣe ṣe ìkìlọ̀ fún olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú Social Democratic Party (SDP) Murtala Jaka àti akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Dino Melaye lórí oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí ó lè yọrí sí ìjà ẹlẹ́yàmẹyà láàrin ìpínlẹ̀. Lánàá ni akọ̀wé ẹgbẹ́ APC Felix Morka ṣe ìkìlọ̀ yìí níbi ìpàdé pẹ̀lú akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá. Ó ní pẹ̀lú bí wọ́n ṣe pa òfin orílẹ̀-èdè àti ètò ìdìbò mọ́ nígbà ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ 11 oṣù kọkànlá. Lẹ́yìn ìdìbò ni oríṣiríṣi wàhálà àti ìjàmbá ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi tí èyí sì ti ń da omi àlàáfíà láàmú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ APC, ó ní ẹgbẹ́ òṣèlú SDP àti PDP kọ̀ láti gba kádàrá lórí àbájáde èsì ìdìbò, pàápàá jùlọ bí Dino Melaye ṣe sọ ní gbangba wípé
òun yóò gbé ìgbésẹ̀ tako èsì ìdìbò ṣùgbọ́n òun kò ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ka ìdájọ́. Bákan náà ni APC fìdí ẹ̀ múlẹ̀ wípé Mẹ́láyè kò ní ìgboyà láti dìbò fún ara rẹ̀ nínú ìdìbò tí òun tìkálára rẹ̀ ti jẹ́ olùdíje láti ẹgbẹ́ tí ó ní kìmí. Àìní ìgboyà yìí ni ó ṣàlàyé ìdí tí ó ṣe ń pariwo kí ẹgbẹ́ alátakò gbégi dínà ìdìbò ọjọ́ iwájú kí ará ìlú lè rí APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ó ń darí ìpínlẹ̀. Wọ́n ní Dino kọ̀ láti lọ ilé-ẹjọ́ nítorí ó mọ̀ wípé òun kò ní ẹjọ́ tàbí ẹ̀rí pèsè fún ilé-ẹjọ́ yàtọ̀ sí ariwo lásán tí ó ń pa kiri nínú ìwé ìròyìn àti ẹ̀rọ amóhùnmáwòrán. Wọ́n ní ó yẹ kí Dino mọ̀ wípé kíkópa nínú ìdìbò jẹ́ ẹ̀tọ́ ìjọba tiwantiwa, àìkópa náà jẹ́ ẹ̀tọ́ ìjọba tiwantiwa. Ó kù sí i lọ́wọ́ láti mú èyí tí ó bá wù ú, wọ́n sì lérò wípé yóò mú ẹ̀tọ́ pẹ̀lú ọpọlọ pípé. Àìdìbò fún ara rẹ̀ kò dá ètò ìdìbò dúró nítorí kò lè dá ìjọba tiwantiwa dúró. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àtakò tí ó ń ṣe sí ẹgbẹ́ òṣèlú APC àti àjọ elétò ìdìbò INEC àti ẹ̀ka ìdájọ́ kò lè ṣe ìdáwọ́kọ̀ fún àwọn ará ìlú láti má kópa nínú ètò ìdìbò. Wọ́n ní Àjàká ní tirẹ̀ láti ẹgbẹ́ òṣèlú SDP sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán wípé òun kò ní pe ẹjọ́ tako àbájáde èsì ìdìbò fún ìdí tí ó yàtọ̀ sí ti Dino tí kò ní ìgboyà àti tẹ̀ka fún ara rẹ̀. Ṣùgbọ́n ní báyìí ni a gbọ́ wípé Àjàká ti yí ìpinnu rẹ̀ padà bí ó ti ń gbé ìgbésẹ̀ àti ṣe ẹ̀sùn síwájú ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ ti lọ lórí ìgbésẹ̀ yìí, èyí kù sí ọwọ́ ilé-ẹjọ́ láti sọ lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.